ẹ̀yin ènìyàn wa ó ṣẹlẹ̀ ó dojú ẹ̀ o ọ̀gágun orílẹ̀-èdè nàìjíríà yẹn ni Christopher Musa ó ní ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí wọ̀nyí ó ló dífíkọ́tì o láti mú wọn. Ó ní kì í ṣe nǹkan tó rọrùn rárá ni o láti dẹ́kun àwọn agbésùnmọ̀mí yìí o. Ó ní nǹkan tó dífíkọ́tì gidi tó le gidi tó lera gidi ni. Ó nítorí wípé wọ́n ní àwọn olùgbọ̀wọ́, wọ́n ní àwọn agbódegbà, wọ́n ní àwọn tó ń ṣe olùrànlọ́wọ́ fún wọn nípa owó ni, nípa oríṣiríṣi àwọn nǹkan ni. Ó ní àwọn nǹkan wọ̀nyí ló wá jẹ́ kí ó lera fún àwọn táwọn jẹ́ iṣẹ́ ológun láti lè capture wọn, láti lè rí wọn mú. Ẹjọ́ níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí ẹ̀yin ènìyàn wa? Nígbà tí ọ̀gá ológun bá ń sọ wípé ó difficult fún àwọn láti mú àwọn agbésùnmọ̀mí, ṣebí iléeṣẹ́ ológun kọ yìí náà ló mú wọn tí wọ́n dẹ̀ ti ń sọ pé wọ́n jẹ́ prodigal son. Ṣebí àná ni wọ́n sì kó àwọn kan tí wọ́n ní wọ́n ti darapọ̀ mọ́ àárín ìlú, wọ́n dà wọ́n sí society wípé wọ́n ti repent, wọ́n ti ronúpìwàdà. Àwọn okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 720 ní àwọn tí wọ́n foríjì lánàá o. Ṣùgbọ́n lẹ́ni Christopher Musa ó jáde, ó ní ó difficult fún àwọn láti lè rí wọn mú, láti lè rí wọn capture, láti lè rí wọn dẹ́kun. Jẹ́ kí a fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Christopher Musa o nígbà tí ó sọ̀rọ̀ ní ọjọ́ àyájọ́ Democracy Day ìjọba tiwantiwa June 12. Ibẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn o. Ẹ bá wa tẹ́tí lẹ̀, ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu ẹ o. And I can tell you what's going on with the challenges we have in the country. Banditry, insurgency, terrorism. Why does it seem so difficult to deal with it? Perhaps we have the people that are also encouraging and supporting these things from happening. Because the terrorists, the bandits, survive around the people. There are several stories how people have aided them in giving them food, in giving them water, in giving them information. And these are the things that keep them going. And we call this the oxygen. Who are those funding them? Who are those giving them information? Who are those giving them the logistics that keeps them going? It is still the people. Conventional warfare in the past used to be state to state, country to country, so you know who your enemy is. The most dangerous aspects of battle or campaign is when the enemy is within. That individual that you are protecting is the number one enemy trying to take you out immediately he gets the chance. So it's important for us to always remember that the armed forces, the security agencies, no matter what they do, if the people are not ready to support, it makes it extremely very difficult. But I want to appeal, and I want to appreciate Nigerians, that despite these challenges, Nigerians are standing up and ensuring that this menace is dealt with. And we must continue to work in unity. Because it is these gaps that exist between us that this individual sees and try to expand to separate us and divide us. And we must not let that happen. Ẹ̀yin ènìyàn wa, ṣé inú ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Christopher Musa, ìyẹn ni ọ̀gá àwọn ológun. Gẹ́gẹ́ bí ohun tí ó ṣe àlàyé tó sọ yìí, ṣé wọn ò lè lo intelligence wọn ni? Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun, kí ni iṣẹ́ ológun? Gbogbo ọ̀nà tẹ́yìn sọ wípé ó difficult fún yín, ṣé ẹ ò lè lo amáwomáwo intelligence láti fi mọ àwọn wo ló ń ṣe olùgbọ̀wọ́ fún wọn, àwọn wo ló ń ṣe agbódegbà fún wọn? Ṣé bí oríṣiríṣi àwọn fọ́nrán ni ará ìlú ń ṣe tí wọ́n mú arábìnrin kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba aṣọ ológun lọ́wọ́ rẹ̀, lára àwọn tí wọ́n ń fojú ń pamọ́ wípé àwọn ń ṣe báárà, àwọn ń tọrọ owó Fúlàní. Nígbà tí wọ́n máa túnú báàgì ẹ̀, aṣọ ológun ni wọ́n bá ń bẹ̀. Oríṣiríṣi bẹ́ẹ̀ tí ará ìlú ń ṣe fọ́nrán wọn. Ìgbésẹ̀ wo lẹ ń gbélé lórí? Kí lẹ ń ṣe lé lórí? Ẹ̀yin fúnra ara yín gan tẹ́ ti jẹ́ ìjọba, ẹ bá ti mú wọn, ní ẹ ti rehabilitate wọn, ẹ ti reintegrate wọn, wọ́n ti ronúpìwàdà, ẹ ti ní kí wọ́n darapọ̀ mọ́ àárín àwùjọ. Nígbà tẹ́ ti lè máa ṣe wọn yẹn, báwo ni kò ṣe ní difficult fún yín láti lè rí wọn capture? Gbogbo kó sẹ́yìn fúnra ara yín lẹ̀ ń kó wọn wọnú iṣẹ́ ológun. Ẹjọ́ ń ṣiṣẹ́, ẹjọ́ ń wọ yúnífọ́ọ̀mù kan náà ni.
báwo ló ṣe máa wá rọrùn láti mú wọn o ẹgbọ́n ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ ọ̀nà wo lẹ bá wa lè sọ fún Christopher Musa ọ̀nà wo ló lè gbà láti fi máa rí wọn mú o torí pé bóyá ará ìlú ló máa wá tí wá máa mú wọn báyìí nígbà tí iléeṣẹ́ ológun ò bá lè capture àwọn agbésùnmọ̀mí àwọn tẹ́rọ́ mọ́ níbo là ń lọ gan pàtó báyìí lórílẹ̀‐èdè ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí á rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Àṣàkẹ́ TV show.